èmi Lokan apá kejì ló wọlé wẹ́rẹ́. Ológundúdú gbèdé adira oko bí ẹni ń rogun. Àbòkù ọ̀rọ̀ ń dorí àgbàkodò. Mo dé togun-togun Ológundúdú mo wọ̀lú tọ̀kọ̀tọ̀kọ̀. Ológundúdú dé o. Ọkọ̀ sọ́jà ọkọ̀ òṣèlú dé. Mo fẹ́ mọ̀ wíbóró ń bótó, mo fẹ́ mọ̀ wíbóró ń bótó, mo fẹ́ mọ̀ wíbóró ń bótó. Ọ̀rọ̀ tí sí ọmọ létè bí àlárírọ́, jìnnìjìnnì ọ̀rọ̀ bá bẹ̀rù jẹ̀jẹ̀. Ọ̀rọ̀ tó yẹ kí gbogbo Yorùbá ó forúkún tẹ̀ pàrònú àròyé lé lórí. Kí gbogbo ọlọ́gbọ́n ayé ọgbàgbọ́dọ̀ lọ́wọ́, kí wọ́n wá mọ̀ mí kanlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. Ọ̀rọ̀ ìjìnlẹ̀ tó yẹ kó dorí àgbàkodò ló fẹ́ mọ́ bọ́ọ̀lùlẹ̀ bí ọ̀wàrà òjò. Bola Tinubu for president for 2023 lológundúdú gbédé. Mo ti sọ ṣáájú nínú part 1 tó kọ́kọ́ jáde kọ́mọ aládé ó fura. Ohun tí mo rí tí ń rúgbó bọ̀ yí ọ̀rọ̀ election kọ́, ewu là ń bẹ lórí Nàìjíríà. Ohun tó lúwa fi hàn mí nípa orílẹ̀-èdè yìí, ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ kọ́ o, ọ̀rọ̀ òṣèlú kọ́. Wọ́n fẹ́ lu ẹgbẹ́ òṣèlú láti fi kó wa lẹ́rú ni. Wọ́n ti ṣe gbogbo ètò bíjọba ó ṣe padà já máúsá lọ́wọ́. Ẹ jẹ́ ṣọ́ra yín lórí ìbò àbámọ̀. Àwọn ẹ̀yà tó ń lérí páwọn làwọn ní Nàìjíríà we are born to rule ni wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ lórí 2023 election. Ọmọ Yorùbá ẹ jẹ́ kó rí yín pé tí Yorùbá bá fi lose election tí ń bọ̀ yìí, ogun abẹ́lé ọ̀jàrá àlejàrá oko. Ẹ gbàgbé ọmọ Ìgbò, ibi afẹ́fẹ́ bá darí wọn lọ làwọn ń rè. Ọmọ Yorùbá Fúlàní tó ti lo ọdún 8 níjọba, tẹ́ ẹ bá tún lọ fún wọn láàyè kí Fúlàní ó tún ṣe kó tún lọ́dún 8, ṣé ẹ rò pé wọ́n lè kú òǹbẹ̀ mọ́ láéláé? Lóhun tí wọ́n ń sọ páwọn ló yẹ káwọn wà níjọba, káwọn ọmọ ṣèjọba lọ láéláé kánrin kéṣe. Fúlàní tó lé Haúsá sẹ́yìn tí wọ́n sọ gbogbo Haúsá dàpótí ìtìsẹ̀. Tí ẹ bá fi dìbò fún Bola Tinubu, tí Yorùbá ti Ìgbò ní ó rìgírẹ́tì ẹ̀ títí láéláé, a jẹ́ pé a sọ Nàìjíríà nù nìyẹn. Ẹ lọ kọ sílẹ̀ tí Fúlàní bá ti lè wọlé election yìí, gbogbo wa pátá là á kọrin àbámọ̀. Ọmọ Nàìjíríà, ọmọ Yorùbá, ẹ wò ó, ẹ má ṣe jẹ́ kẹ́nikẹ́ni ó bà yín nínú jẹ́. Bí wọ́n képo pamọ́ jù bẹ́ẹ̀ lọ, Bola Tinubu ní tiwa. Àdòǹkẹ́ àbàdàtì àwa òràngún níṣẹ́, Bola Tinubu làwa mọ̀. Ohun tí ń tẹ́ lọ́dún egúngún, ìyà tó ń jẹ wá lọ́wọ́lọ́wọ́ sì máa dẹ̀rọ̀. Ebi tí ń pa wá yìí, wọ́n ṣe é nítorí kí Bola Tinubu ọmọ bá wọlé ni. Buhari kò fẹ́ kí Yorùbá ó di pírẹ́sídẹ́ǹtì. Àtíkù ni Buhari ń ṣiṣẹ́ fún ọmọ Yorùbá àtàtà. Ọmọ Odùduwà, àwa ló kàn ká ṣèjọba àwa ni. Àwa ni. Bíjọba Buhari kówó pamọ́ jù bẹ́ẹ̀ lọ, ọmọ Yorùbá yóò dìbò fún Bola Tinubu. Ọmọ Yorùbá ẹ kíyèsílẹ̀ ọ̀rọ̀, ewu ń bẹ. Bola Tinubu ni wọ́n rò pé wọ́n ń ṣe. Wọn ò mọ̀ pé ṣé Ọlọ́run ni wọ́n gbógun tì. Peter Obi òrebì kan, ariwo ẹnu lásán ni wọ́n ń pa. Àfọmọ́ àlè Yorùbá ni ó fi Bola Tinubu lẹ̀ tí ó dìbò fáúsá. Ọ̀rọ̀ election yìí ti di pọ́mọ ẹni òṣèlú bẹ̀bẹ̀rẹ̀. Ọmọ Haúsá, ọmọ Ìgbò, ọmọ Yorùbá, ẹ dìde, ẹ túyáyá, ẹ jáde, ẹ dìbò fẹ́ni tí ó sọ̀lú dẹ̀rọ̀. Ẹ lọ dìbò fún Bola Tinubu. Ọlọ́pọlọ ni Bola Tinubu, àti ríṣẹ́ owó ẹ̀ létí òkun. Ìjọba ẹlẹ́yàmẹ̀yà kọ́ ni Tinubu fẹ́ ṣe. Tàúsá ti Ìgbò ni ó lò tó bá ti wà nípò àgbà. Ọmọ Yorùbá ẹ jẹ́ gbàgbé ọ̀tẹ̀ òṣèlú. Ẹ̀tanú òṣèlú tó gẹ́ PDP, APC, àtẹgbẹ́ Lébùrà, àtẹgbẹ́ Labour Party. Ìyẹn kọ́ lohun tó wà nílẹ̀ yìí lásìkò yìí. Ọ̀rọ̀ election 2023 ó ti bóko bòmíì yọ. Àwọn wo ló kàn? Àwọn wo ló yẹ kó wà ń bẹ̀? Àti pé ta ló tún wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́? Ta ló tún yẹ kó tún wà ń bẹ̀? Haúsá Fúlàní wọ́n ti sọdún 8 wọn. Àwa ló kàn tí ò bá ti bọ́ sí wa lọ́wọ́ lọ́tẹ̀ yìí o. A jẹ́ pé ọ̀fọ̀n ti tọ̀ sí gbẹ̀gìrì. Ó di kí kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́.
gbogbo aráyé ti dúró tìkanra ọmọ Nàìjíríà ọmọ Yorùbá aṣíwájú Bọ́lá Tinubu lóye yìí kàn. a ti bẹ̀yìn a ti sàlọ̀ pé ẹ jẹ́ gbàgbé ọ̀tẹ̀ ọmọ Yorùbá ká jáwọ́ lápọ̀n tí ó yọ̀ ká gbómi lákaná. ó tó gẹ́ ogun ti dogun ògún àjọbọ ẹ gbàgbé ọ̀rọ̀ àná ẹ gbàgbé ọ̀tẹ̀ kò síbi tí òṣogun kò síbi tọ́tẹ̀ kì í sí kò dẹ̀ síbi tí lára kì í sí. Haúsá ń bára wọn jà ọmọ Ìgbò ń dìtẹ̀ ara wọn. páàrẹ́ ni tí ń bínú Bọ́lá Tinubu kò jẹ́ tuntun ṣùgbọ́n tó bá ti dọjọ́ election Haúsá kì í rántí ìjà àná ọmọ Ìgbò kì í rántí ọ̀tẹ̀. ojúkú tó kógun ja gbogbo Ìgbò nítorí ìmọ̀tara rẹ̀ nìkan. ìgbà tógun parí tódún mẹ́gun ojúkú dé ṣe bí wọ́n lọ jó pàdé ẹ̀. wọn ò ṣe rántí ogun tó dé níjọ́sí Ọlábọ̀dé tẹ̀wọ̀n dé wọ́n lọ jó pàdé ẹ̀ ní tí wọ́n pe léré tí wọ́n má sọ. kí ni Bọ́lá Tinubu wá fi ṣe yín ẹ̀yin ọmọ Yorùbá tọ́wádìí mọ́ jó lọ à ń bọ̀. ọmọ Yorùbá 2023 election yìí ó yẹ kó nítumọ̀ sí kó wá. àti délé àti dóko Bọ́lá Tinubu náà la rí tó lè kojú wọn. ẹni tó bá ṣèlú Èkó tó gúnrégé bọ́bá pọnmi orílẹ̀-èdè yìí ó tòrò. ènìyàn bíi tiwa ni Bọ́lá Tinubu kì í ṣe màláìkà kì í ṣe áńgẹ́lì ẹlẹ́sẹ̀ ni kò mọ́ tónítóní. a kì í rìn kórí ó mọ́ mì ọmọdé ò lè mẹ̀kọ́ jẹ kọ́ mọ́ra lẹ́nu. tó bá níbi tó kù díẹ̀ sí nírú àsìkò yìí ẹ jẹ́ amójú kúrò níbẹ̀. Bọ́lá Tinubu ló kù tó lè mú Yorùbá kúrò lóko amúnisìn. ọ̀pọ̀ tó bínú Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nígbà tó wà láyé lọ́dún tó kú ni gbogbo ọlọ̀tẹ̀ ń ròyìn Ọbáfẹ́mi ní rere. ẹ tètè sọnù ká ẹ mọ́ sọnù ọmọ Yorùbá. Tinubu gbọ́n aṣíwájú ọmọ Yorùbá mètò. èmi ò gbowó lọ́wọ́ Bọ́lá Tinubu ẹ lọ sọ̀fìn tó tó yín gidigidi. aṣíwájú Bọ́lá Tinubu ò gbà mí síṣẹ́ bóyá lórí mi rí a kàn ń gbóhùn ara wa ni. ẹ̀tọ́ ọmọ Yorùbá ló jẹ́ kí n jáde ọjọ́ iwájú ọmọ aládé ni mò ń rò. Ọbáfẹ́mi ló lè ṣe ṣe rántí nígbà náà ṣé wọ́n jẹ́ ó ṣe. Abíọ́lá ló ṣe rántí nígbà náà ṣé wọ́n jẹ́ ó ṣe. Bọ́lá Tinubu ló tún dé yìí o ẹ̀yin ọmọ Yorùbá kí ní ṣe tẹ́ tún lóhun náà ò ní lè ṣe. ta ló wá tún lè ṣe ọmọ Yorùbá ò mọbi tí wọ́n ń lọ. òkun òye ẹ̀rù ń bà mí àyà mi ń já ta ló jẹ́ kán ludò láì mọ̀wẹ̀. ọmọ Yorùbá ẹ jẹ́ jígìrì lójú oorun. ọmọ aládé ẹ jẹ́ mọ́ fòfò ṣe fàjẹ́. Ọbásanjọ́ tí ń gbó bí ajá kò fẹ́ràn Yorùbá rárá. àtòkùmọ̀kù amọ̀nà ọ̀run mọ́ lọ ni. ìgbà tó so lórí orílẹ̀-èdè yìí ṣe bọ́mọ Haúsá ló tò sípò. ìgbà tí Sunday Ìgbòho jáde tá a gbọ́rọ̀ Yorùbá nation lórí Ọbásanjọ́ ló kọ́kọ́ pariwo páwọn jàǹdùkú kóra wọn jọ nígboro kọ́lọ́pàá ó mú wọn kí sọ́jà ó pa wọ́n. ariwo Ọbásanjọ́ ló jẹ́ kí wọ́n gbé Sunday Ìgbòho. ìgbà tá a kọ́kọ́ ṣẹgbẹ́ OPC nílẹ̀ yìí níjọ́sí ṣé Ọbásanjọ́ ló sọ pé kíjọba ó kó wọn kúrò ńlẹ̀. Dr. Frederick Fáṣẹ̀hùn ó pariwo Ọbásanjọ́ nígbà náà tó gbé Ṣẹ́gun Ọbásanjọ́ lọ sílé ẹjọ́. kí ló dé tọ́básanjọ́ ń ṣalátakò rere kí ní ṣe tó ń dàgbò Yorùbá sígbó ṣá. ó tako Ọbáfẹ́mi ó tako Abíọ́lá ó tún gbógun ti Bọ́lá Tinubu Ahmed. ọmọ Yorùbá Ológundúdú sí yín létí ni mo fẹ́ kẹ́ ẹ forúnkún tẹ̀ páàrònú kẹ́ ẹ fojú sùnùkùn wọ̀rọ̀ yìí kó tó bọ́ sórí. tẹ́ ẹ bá jẹ́ kọ́ Haúsá wọlé padà dájúdájú Boko Haram ó wọlé gbé yín lọ́mọ lọ. ṣé ẹ rántí ohun tó dúrí nílẹ̀ Yorùbá lórí wípé darandaran ń da màlúù. kí ló dé tẹ́ yá gbàgbé ọ̀rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ tún pinnu pé Fúlàní lẹ̀ ń tẹ̀lé. kí ló dé darandaran dénú oko àgbẹ̀ tí wọ́n ká mọ́kò nígbà náà. ṣé bẹ́ẹ̀ rántí nínú ìtàn pé wọ́n pa darandaran Fúlàní wọ́n wá sórílẹ̀ bàbá wa wọ́n jẹ wá lókorun. ọ̀pọ̀ ẹ̀mí ọmọ Yorùbá ló ṣòfò lọ́wọ́ Fúlàní. ọwọ́ akẹni tọ́láyà kó sọ̀rọ̀. ọmọ Yorùbá kí ló ṣe yín adití ni yín ni ẹ ti yá gbàgbé ọ̀rọ̀ nìyẹn. ọmọ Oòduà
lóhun tójú yín ní lọ́wọ́ Fúlàní darandaran bẹ́ẹ̀ ni Yorùbá ponú tó kọ́ ládùúrò ohun tójú yín rí atúnrẹ́ni tí ń fẹ́ kí Fúlàní ó kọ̀ntínú ìjọba ajẹ́páyé yín wá wó pátápátá ó di pángolo ẹ jẹ́ pa àwọn wèrè tí ń bẹ nínú ìran Yorùbá tó ṣe pé ń ti ń ṣe wọ́n lọ́pọlọ ògbóògùn ọmọ Yorùbá tó bá gbọ́n tẹ́ ẹ fẹ́ ká sinmi pákáleke ẹ jẹ́ lọ rorí yín wò kẹ́ lè dìbò fún Bọ́lá Tinubu tẹ́ ẹ bá jẹ́ kọ́ Haúsá wọlé darandaran ó fojú yín rí mọ̀ bo ẹrù gbógun Fúlàní darandaran ti dáwọ́ dúró ẹ dìbò fáwùsá tán kẹ́ ẹ tó wá fojú kan wàhálà ọmọ aládé ọmọ Yorùbá tó bá gbọ́n o ẹ jọ̀ọ́ ẹ dìbò fún Bọ́lá Tinubu gbógun darandaran Fúlàní ó ṣẹ́ nílẹ̀ Yorùbá ẹ dìbò fún Bọ́lá Tinubu 2023 election tiwa ló yẹ kó jẹ́ o Yorùbá ló kàn Bọ́lá Tinubu ló ń ṣojú àwa Yorùbá ní la ṣe wípé Bọ́lá Tinubu náà ló kàn tí wọ́n bá bi yín léèrè wípé ta ló kọrin ewì sínú àwo kẹ́ ẹ sọ pé Kúnlé Ológundúdú ni èmi lọkọ sọ́jà ọkọ̀ òṣèlú awo erin tí dààmú sọ̀nà nọ́mbà mi rèé 091 51 52 53 54 ẹ tún gbọ́ nọ́mbà mi lẹ́ẹ̀kan sí nọ́mbà Ológundúdú rèé o 091 51 52 53 54 ó dọjọ́ election.